bàbá wa Aare Opitan mo rí show tẹ́ ẹ ṣe wọ́n jù sí mi gan-an ni èmi náà bá lọ ọbẹ̀ mo lọ wò mo wá mu bàbá wa Aare Opitan ó sì yà mí lẹ́nu ibi tẹ́ ẹ gbórí ọ̀rọ̀ yìí kà kò sẹ́ni tó hate Taliatu bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó máa fi nǹkan àbàjẹ́ tí ó máa fi hùwà wù rárá o kódà Taliatu ò tí ì gba punishment gbogbo wà tó wù kò ì gbà o bàbá wa Aare Opitan ibi ẹ̀yin gbé ọ̀rọ̀ lọ yìí lóòótọ́ ó ti yé àwọn ọlọ́pọlọ pípé kódà àwọn ẹni tí wọn ò rí ọtí wọn ò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti pilẹ̀ wọ́n á fi òye gbé onílàákàyè tó bá gbọ́n tẹ́ ẹ sọ yìí ẹ ti dàìváìsì ọ̀rọ̀ yìí síbì kan kò sẹ́ni tí ò lólólùfẹ́ tiẹ̀ o Taliatu olólùfẹ́ gbogbo wa ni kódà kó wá láti Farafende kó wá jẹ ìmáàmù kò sí tó burú ń bẹ bẹ́bí ìlú kan ló wà tẹ́lẹ̀ tí í ṣàbẹ́kúta ṣẹ́yìn ò kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ ni tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fọ́lò gbogbo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sẹ̀rẹ́rò yìí ó ń fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ fídíò wà ó nígbà náà lábẹ́kúta òun sì kọ́ mọ́sálásí sábẹ́kúta wọ́n fẹ́ fi oúnjẹ lè mọ́mù wọ́n wá níta ní òṣò níta ló mọ̀ lábẹ́kúta ó sì lóun mọ bàbá lágbájá báyìí wọ́n ní bó ló ṣe jẹ́ sí ó ní bàbá àwọn ni náà bá fi oúnjẹ ṣé wọ́n rí rọ́bítà ńgbà náà ìgbà wọn wádìí tán rí i pé kì í ṣe bàbá rẹ̀ wọn ò mọ̀ rí kí ló mú kúrò ńbẹ̀ mébó kọ́ mọ́sálásí sábẹ́kúta Aare Opitan ẹ dákun ẹ máa chẹ́ẹ̀kì nǹkan ṣé bó pìtàn nìyí tí ìtàn bí n tó ń ṣẹlẹ̀ yìí bá délẹ̀ tán bá ní ẹ wá sọ ṣé bẹ́ẹ̀ ṣe yà náà nì ní ọ̀pọ̀lọpọ̀ ń tán bá mọ̀ èmi fẹ́ tako ẹni tí ń bá ń ṣiṣẹ́ rẹ̀ tí ó jẹ́ tí ó mú tó bá yẹ pé ọ̀nà owó wíwá ni tó bá yẹ pé tó lódodo ni tó bá fẹ́ pọ̀ jù tí irọ́ bá fẹ́ pọ̀ jù ohun tèmi rí máa tako onítọ̀ tí evidence ó sì wà abẹ́ mọ̀ pé nú tó ṣẹlẹ̀ yìí jẹ́ ìtàn tó yẹ kẹ́ ẹ mú láti ilẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ò hẹ́pù kò hẹ́pù rárá kódà bẹ́ẹ̀ bá kọ sínú ìtàn yín ẹ̀ ń fẹ́ kó jẹ́ pé kán máa chẹ́ẹ̀kì ìtàn tẹ́ ẹ bá ń sọ kán máa chẹ́ẹ̀kì ẹ̀ ní múgímúgí dáadáa òmíì wà ń bẹ àfikún ni mẹ́bí mùsùlùmí ni yín ọmọ àfáà ń sì tún ni yín ó yá ẹ jẹ́ ká gbé ti àìlójútì tàbí ìsọkúsọ lórí mọ́ńbà yìí ó lòdì sí imam ẹ lọ wo ẹni tí Ọlọ́run kọ síbẹ̀ àti pásítọ̀ àti ìmáàmù àtolórí abọ̀rìṣà ẹ lọ wò nínú ìwé mímọ́ tí wọ́n gbé kalẹ̀ wípé báwo nìṣe sí wọn gbọ́dọ̀ máa jẹ́. bàbá wa Opitan ìrò ẹ mú láti ilẹ̀ ẹ̀kan rẹ lórí òfò rírẹ́ tẹ́ ẹ wá rè yẹn ó lè ba nǹkan jẹ́ nínú ìtàn tẹ́ ẹ bá fẹ́ kọ sílẹ̀ lórí ní tó ṣẹlẹ̀ àwa ò ní í kọ ṣùgbọ́n wà lágbárí Ọlọ́run ò sì ní pa gbogbo wa o Aare Opitan ẹ jẹ́ kí n tún gbé yín lọ sí bí ọ̀rọ̀ rọ́bítà ṣe rọ́bítà torí ẹ kàwé ẹ dẹ̀ ka kéwú ọmọ àfáà nìyín Opitan nìyín rọ́bítà ò bá wọn fẹnu sí tẹ́lẹ̀ wọn ò tiẹ̀ mọ̀ tí ń lọ mẹ́bí kan nú àwọn ọba
ọba ńlá kan nínú Ògbómọ̀ṣọ́ yẹn náà ló dìde, tó wà ní káńsù Ògbómọ̀ṣọ́ yẹn náà ló dìde, tó gbé ọ̀rọ̀ náà lọ fún Rọ́bítà níjẹ̀bú. Ipa wọn ń fẹ́ kí wọ́n fojú tó ń ti ń lọ níjẹ̀bú nígbà wọn fi ṣe anniversary ní ọ̀dọ̀ bàbá wa Jalẹ̀ kọ́lọ́mbà wa foríjì. Ẹ lọ tó fídíò yẹn wò, gbogbo ẹ wà recorded. Bàbá sì ló dáa, tẹ́ ẹ bá ti ní káwọn fọwọ́ sí àwọn ò fọwọ́ sí. A lè ti torí pé ọmọ wa ní ká gbé ọmọ ọba fọ́sùn. Mẹ́bẹ́ yìí náà lẹ́ ń sọ pé wọn ò mọ tó nǹkan ní déédéé. Àárí nínú ìtàn tẹ́ ń pa. Àárí nínú ìtàn tẹ́ ń pa. Àbíjọ́ lẹ go against pé ìjọba tí wọ́n ní wọ́n tẹfá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá fi lélẹ̀ pé kán máa fi tẹfá kán máa fi mú yàn ni. Tí ì lọ nípa yẹn náà. Bàbá wa Ọ̀wọ́ Adé Kábíyèsí Abdulhakeem Kẹ́mi Ọláògùn bàbá wọ́n sọ ọ̀rọ̀ kan nínú fídíò wọn tí mo rí. Wọ́n béèrè, wọ́n ní ta náà fẹ́ fi jẹ lìmọ́mù, wọ́n sì ní àwọn fẹ́ tó bí wọ́n ṣe ń tó, torí àwọn ò fẹ́ káwọn jẹ lìmọ́mù tí ó máa da ìlú rú. Bí wọ́n ṣe ń tó làwọn fẹ́ tó, ń bo lẹ wà ń gbà náà. Ṣe ta kọ̀rọ̀ yẹn. Ìgbà wọn ò mú ìmáàmù ṣe bí ilé bí wọ́n ti ń jẹ́ ìmáàmù náà ti mú ìmáàmù. Ṣe ta kò yẹn. Kò ní yẹ àwọn èèyàn tí wọ́n kó kalẹ̀. Ọlọ́run sì ṣe bàbá yìí ní wọ́n mú ní ìmáàmù ẹni, àgbà wọn tún mú wọn ní ìmáàmù, àwọn kéékèèké ẹ̀yìn wọn sì tẹríba fún wọn. Ẹ̀rí kan pariwo síta, wọn ò pariwo síta. Ẹ jẹ́ wá darí sórí Ògbómọ̀ṣọ́ níbi tí bàbá wa Ghandi Kẹ́mi Ọláògùn Kábíyèsí. Ńgbà ìmáàmù Ògbómọ̀ṣọ́ fi gbé bàbá Ghandi lọ sí ilé ẹjọ́, sọ̀rọ̀ sí sọ nǹkan kan nípa pìtàn àbí tàn yín ò ní débẹ̀ ni. Tẹ́ ẹ bá sọ gbogbo bó ṣe ṣẹlẹ̀, ìtàn yín yẹn òfegè ló máa jẹ́. Ntẹ́ ẹ bá kọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, tẹ́ ẹ bá ti mú láti ilẹ̀, wàláhì òfegè ni. Torí mo wo fídíò yín. Ẹni gbé lọ Rọ́bítà, àwọn Rọ́bítà sì dìde sí ìlú faramọ́ tí gbogbo àti pírẹ́sídẹ́ǹtì ìlú wa yìí tán lọ́wọ́ sí, tó sì irú ẹ̀ sì ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ní àṣẹ ẹ̀sìn Islam. Wọ́n ní Rọ́bítà tiwọn náà, wọ́n ní pírẹ́sídẹ́ǹtì, wọ́n ní lọ́balọ́ba. Mẹ́bí mo fi fídíò kan hàn yín ní tí ń lọ nílẹ̀ Haúsá náà. Ìjọba ló padà dá sí fún wọn. Àwọn Rọ́bítà wọn náà padà dúró ní bàbá Mọ́súsúká tó lẹ́ni tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́, wọ́n sì bàbá sì gbẹ́jọ́ ẹ̀ lọ kíní. Ókè, bàbá wa Ọba Ghandi kọ́ ló lọ sí Rọ́bítà. Kódà àwọn ò mọ̀ pé ibì kan jẹ́ Rọ́bítà, wọ́n sì lọ wádìí ọ̀rọ̀ lẹ́nu gbogbo wọn. Kí ni Tálíátù ń sá kiri fún? Bàbá wa Òpìtàn, ẹ dákun ẹ sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà. Tẹ́ ẹ bá fẹ́ kérò wa máa gbọ́ yín, ó dàbí ẹni pé wọ́n ti ń rí fọ́ọ̀tì kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹ foríjì mí o, tó tọrọ bá délẹ̀ bàbá wa Òpìtàn tí ń bá ṣẹ̀, ẹ dákun ẹ sọ fún mi kí n tètè ṣàtúnṣe. Kódà bí mo bá bá yín pín péèjì yín ibi ìgbà tá a bá ní mo fẹ́ fi yín ṣe kinní ni nà. Ẹni tó bá fẹ́ wo ohun tí mo sọ yìí, tó bá fẹ́ wò ó ń tẹ́ ẹ sọ kán lọ wò ó. Bàbá sì láwọn òṣìṣẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ẹ̀sìn ni. Nígbà Tálíátù gbé wọn lọ sí kóòtù, tó gbé bàbá Ghandi lọ sí kóòtù, ṣó gbé lọ Rọ́bítà pé ẹ wá wo nǹkan tí bàbá Ghandi ń ṣe? Kò gbé lọ. Òun lọ kóòtù. Adépọ̀jù Yusufu wọ́n ti lọ kóòtù. Ó lu àwọn ọmọ ilé Ayílára bí ejò bí àìjẹ, ó ti gbogbo wọn mọ́lé. Àríkẹ́ ẹgbẹ́ ọba lọba ọmọ jẹ́ ọba tó gbọ́rọ̀ lọ Rọ́bítà, ó ti di dandan kó gbèsè. Kí ni ti Umu Òkè Kúra? Òun àti
tán pín rọ́bítà tán pín Mufuti ṣebí Taliatu ló pín Mufuti ó ní kí Mufuti Ìwó máa jẹ́ Mufuti ìlú mẹ́ta kí tèkó máa jẹ́ tèkó tó bá sì tún fẹ́ lọ́ǹtì rẹ̀ kó máa lọ sékòó sọ gbogbo yẹn mọ́ o àbí Umu Òkè Kúrá tó pe Taliatu tán sì jọ jíròrò mébó fẹnu ara rẹ̀ sọ òun náà ní yes òun fọwọ́ mọ́bẹ̀ ta ni Káúlà Òkè Kúrá ta ni àṣẹ́mi tí mi ò tiẹ̀ jẹ́ nǹkan kan yìí tí n mọ nǹkan kan yìí mi ò lè gbọ́ ṣùbà fún Káúlà mọ́ ó ti fèrú gbàbùkù kò sẹ́ni tó yọ Taliatu ní ìmáàmù ṣé wọ́n lé mọ́sálásí ni ṣé wọ́n ní ọmọ jẹ́ ìmáàmù ni ṣé gbogbo ìmáàmù ní lọ rọ́bítà ni èsì tí wọ́n fọ́ nìyẹn ńgbà wọn lọ ilé ẹjọ́ pẹ̀lú Taliatu àti bàbá Ghandi ẹ bá bi Taliatu léèrè pé kí ni wọ́n sọ fún yín ní kóòtù àwọn wo ló kó lọ́nà sọ fún yín pé kó lọ kó gbọ́ba lọ kóòtù ibi tó ti parí ìgbésí ayé rẹ̀ pẹ̀lú rádaràdà nìyẹn ẹ̀kọ́ òṣì tí wọ́n kọ́ lórí ọba tiẹ̀ tí wọn ò sì lè ṣerú ẹ̀ fọ́ba ìlú wọn tí wọn ò lè ṣerú ẹ̀ fún ọba wa Rashidi Olúwo tí wọn ò lè ṣerú ẹ̀ fún wọ́n wá kọ́ ọ sí ọba ìlú rẹ̀ ó gbé lọ sí kóòtù bàbá wa Ààrẹ Òpìtàn tí ẹ bá gbé mi lọ sí kóòtù mi ò rírú ìfẹ́ tí mo lè ní sí yín èmi yín òkèrè láàmú wúra wa tẹ́yìn náà bá súnmọ́ mi tẹ́ ẹ bá rí ẹ fara gbá ọmọ mi kẹ́ ẹ tún gbọ́ tí ọ̀rọ̀ sọ̀rọ̀ tó gbé mi lọ sí kóòtù láìṣẹ̀ láìrò ìwọ iná sì ló tún kọ́ ọba Ghandi nírọ́ bàbá wa Ààrẹ Òpìtàn mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó yíká rọ́bítà kí ló kan òun náà nínú Mufuti tí ń pín sọ́nà méjì in tó yẹ kí rọ́bítà ò ṣe ló ṣe yẹn rọ́bítà ò sì kò fọwọ́ padà ọba lójú àní kó jẹ́ kábíyèsí Ọ̀jájá kó jẹ́ kábíyèsí Abdulhakeem Aláàfin káfàtà àwọn mẹ́ta tí mo dárúkọ yìí tí wọn ò bá rójútu nípa ẹ̀sìn wọn ò gbé lọ rọ́bítà ni ẹ̀yin wá ń sọ pé kí ló kan ẹ lọ béèrè tọ̀fájù yẹn lọ tọ̀fájù tí ojú ti Taliatu lọ àwọn rọ́bítà náà yanjú ẹ̀ síbẹ̀ náà bàbá yìí náà ni wọ́n ranjú mọ́ ṣé torí pé bàbá sọ pé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ti di ti Yorùbá tẹ́lẹ̀ kì í ṣe ti Yorùbá òdodo ni ìtàn táwa náà gbọ́ lẹ́nu àwọn bàbá wa nìyẹn mi ò ń ṣọmọdé nílùú Ògbómọ̀ṣọ́ mi ò sì ń ṣàlejò nílùú Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ gbọ́ ẹni bá fẹ́ ya ẹni bá bá ẹni ní yóò sì kó ajókòó báyìí gbogbo tá a bá béèrè ni yóò sọ fún wa àwọn ni wọ́n tẹ ilẹ̀ Jọ́ọ̀sì dó tẹ́ bá lọ béèrè ilé Ìdòwú Ògbómọ̀ṣọ́ ni ilé Ògèròjú Ògbómọ̀ṣọ́ ni ilé Arárọ̀mí Ògbómọ̀ṣọ́ ni ẹ lọ Mọ́ngú ẹ jẹ́ kí kinní yìí ó yíká ẹ lọ Mọ́ngú ẹ lọ Júkùm Ògbómọ̀ṣọ́ ni ẹ lọ Báríkì Láàdì Ògbómọ̀ṣọ́ ni ẹ lọ Dòrówà Ògbómọ̀ṣọ́ ni gbogbo wọn yẹn àwọn àgbàlagbà tó tiẹ̀ jẹ́ pé àwọn míì ti kú síbẹ̀ ta ló lè sọ̀tàn Ògbómọ̀ṣọ́ bíi àfáàwọ̀ Abdulaziz Kẹ́mi bàbá yìí ó pẹ́ Kẹ́mi bàbá yìí ó pẹ́ tẹ́ ẹ bá ní rọ́bítà fi ọba ló mú ẹni tó wù wá tó sì gbé wá tí ò gbé lọ kóòtù ṣé kọ́ba ọmọ bá wọn ṣẹ̀sìn mùsùlùmí tí gbogbo wọn ń ṣe ni tí ẹ ṣe lè fẹ́ yàtọ̀ wọ́n sì ní ẹni tó bá mú wá ọba ò yọ kí lẹ̀ ń sọ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fáìlì nǹkan dáadáa ọ̀rọ̀ pọ̀ o mi ìfẹ́ kíkín ní ìyógùn ni. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín
Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.